gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìnbó ń bí. Kamari, mama sẹ́yìnbó. Kamari, má sẹ́yìnbó ń bí. Kamari, mama sẹ́yìnbó. ẹ̀yin èèyàn mi ṣe rí abala tẹ́ fẹ́ wò yìí ní abala ìgbà tá a ti bẹ̀rẹ̀ sí ṣètò Má Sọ̀yìnbó. ìgbà ṣe rí ọ̀pọ̀ olóore àdáàdá tán ni o, nítorí ẹ̀yin lẹ́ ń wò láti oṣù Igbe ọdún tó kọjá títí di báyìí ẹ̀dẹ̀ ń ṣúgbà wá. ẹ̀yin ni àrò tí yóò jẹ́ kí ọbẹ̀ ó dànù. ẹ̀dẹ̀ mọ̀ pé àrò kì í jó lásán, ọmọ aráyé ló ń dáná sí. ẹ̀yin gangan lẹ́ ń jẹ́ kí Má Sọ̀yìnbó ó jó káàkiri gbogbo àgbáyé. adúpẹ́ lọ́wọ́ yín o ká tún máa retí láti tún ṣe ìgbà míì o. adúpẹ́ fún àwọn tí wọ́n ń ṣúgbà wá, fún àwọn onígbọ̀wọ́ wa tí wọ́n ń dúró tì wá. ṣé mọ̀ wípé ifá tó bá gbé ni làá gúnyán fún, òòṣà tó bá gbé ni làá pa bíbọ. ẹ̀yin onígbọ̀wọ́ àti tẹ́ ń ṣúgbà wá, ẹ̀yin lẹ́ ń gbé wá. àwa náà nílò láti máa dúpẹ́ lọ́wọ́ yín ní gbogbo ìgbà. adúpẹ́ gan ni o. ó yá ẹ jẹ́ ká lọ wo fọ́nrán abala ìgbà ká tó kẹ́kọ̀ọ́ ká tó dárayá. ẹ káàbọ̀ sí àkótó ètò yìí, ètò wa Má Sọ̀yìnbó. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé tẹ́ bá ti dé orí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà tó tún bá ọkọ̀ dé látọ̀dọ̀ àwọn Remimatics. lónìí àlejò tí à ń gbà ní orí ètò yìí lónìí àrà ọ̀tọ̀ làwọn. àwọn tó jẹ́ àwòkọ́ṣe fún gbogbo wa pátápátá ni, tó jẹ́ wípé inú mi dùn, ayọ̀ mi kún láti lè ní ní orí ètò Má Sọ̀yìnbó, nítorí ìwúrí lẹ jẹ́ fún gbogbo wa pátápátá. àti ẹ̀yin ẹ jẹ́ kó yé wa wípé èèyàn máa ń jẹ́ ọmọ ibì kan kó tó ṣe ẹ̀sìn kan. ọmọ Yorùbá ni wá ká tó di à ń ṣe ẹ̀sìn Kristẹni, à ń ṣe ẹ̀sìn Mùsùlùmí. Yorùbá ni wá lákọ̀ọ́kọ́. àwòkọ́ṣe rere lẹ jẹ́ fún gbogbo wa pátápátá. nígbà tá a ti sọ yẹn báyìí àti dojú ẹ̀ báyìí. kí la wá nílò láti ṣe kẹ́ dá ìbéèrè mẹ́wàá kẹ́ má fi èdè míì kó èdè Yorùbá kẹ́dẹ̀ mú nǹkan yín dáadáa. tẹ́ bá dé ṣètò yìí kẹ́ wà ní 1,100,000 tẹ́ ẹ̀ fi èdè míì kó èdè Yorùbá ṣúlẹ̀ ètò, àfúnyín nílò owó lọ́nà 2 lẹ́yìn ètò. tẹ́ bá ṣe àmúlùmálẹ̀ èdè o kẹ́ wà 10,000. bàbá mi àníkẹ́ máa mú lọ. ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ní báyé mo fẹ́ dáhùn ìbéèrè mi tó kù, bẹ́ẹ̀ bá ṣe ń dáhùn tẹ́ ń gbà wọ́n, owó yẹn á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè sí. bàbá mi ìlú mọ̀ọ́ká ni gbogbo wa pátápátá la mọ̀ yín, ṣùgbọ́n fún àwọn tí wọ́n ti mọ̀ yín, kí ló kọ yín? àkọ́kọ́ ohunkóhun ni wípé a dúpẹ́ ayin Ọlọ́run lógo, ọba tó ju gbogbo wa lọ. orúkọ mi Alhaji Jamiu Ajadi Sanusi, tí gbogbo ènìyàn mọ̀ sí Àmì Ọlọ́run. bàbá mi kí ìdí tẹ́ fi jẹ́ Àmì Ọlọ́run? bóyá a ní àwọn àkọsílẹ̀ tí ó perégedé tó jẹ́ wípé nígbà tí àwọn ìṣẹ̀lẹ̀ kan àbí kejì bá ń ṣẹlẹ̀ ní àwọn nǹkan yẹn máa fi ara ẹ̀ hàn. orúkọ tí a sọ ní ọjọ́ bíbí òun ni Jamiu Ajadi ọmọ Sanusi ọmọ Latif. ṣùgbọ́n àwọn àrà mẹ́rìírí tí Olúwa ti ọwọ́ mi dá àti ahọ́n mi láti bí ọmọ ọdún 2 ní díẹ̀. ìyẹn ló ọmọ ọdún 2 ní díẹ̀ kò wọ 3 rárá. ilé ìwà jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wá pé ààrí ilé rí ọdún kan ń súnmọ́ ó fẹ́ lé ní mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sọ àgbàlagbà. ẹni sùúrù ẹja yìí ọdún kan àbí ọdún 11? ọdún kan ṣoṣo báyìí wọlé Àjàdí sọ̀rọ̀. ìyẹn ni wípé ẹ tí kọdún 2 tẹ́ ti ń sọ̀rọ̀. nígbà tí ọdún 2 máa pé pẹ̀lú oṣù díẹ̀, ó jẹ́ inú oṣù
àpọ́nlé tó ga jù fún àwa mùsùlùmí tí a máa ń gba àwẹ̀ tàbí máa ń ṣèraró. Èmi ni mo jẹ́ olùṣíwájú fún ẹ̀sìn ní gbogbo àdúgbò mi ní ọdún náà ní ìlú wa ní Kìṣí. Èmi ni mo jẹ́ olùṣíwájú. Níbo ni Kìṣí wà? Kìṣí ń bẹ ní agbègbè ní Ọ̀yọ́, ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀yọ́. Ìbílẹ̀ Ìrẹ́pọ̀ ní Kìṣí wà. Ní Kìṣí wà. Àwọn nǹkan wọ̀nyí ló bí àrírú eléyìí rí o. Ọmọ tó ń ṣerú eléyìí àmì Ọlọ́run ni. Nígbà tí gbogbo àwọn àràmérìírí yẹn wá ń tẹ̀síwájú dèní nínú ìṣe, nínú ìwà, nínú ẹ̀kọ́, ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ rí wípé gbogbo ìmọ̀ kéwú, ẹ̀kọ́ ìṣe wàásù yìí ẹnìkan kọ́kọ́ ló kọ́ ọmọ yìí, ẹnìkan kan ò kọ́ rí dèní. Ẹni tẹ́nìkan ò fún ní ẹ̀bùn tó ń lò yìí tó dẹ̀ rí lò tó yìí, àmì Ọlọ́run lélẹ́yìí. Kó bá ní sọ̀rọ̀, kó gba nímọ̀ràn, kó súre fún ni kíre ṣẹ, àmì Ọlọ́run ni. Àmì làwa jẹ́ síwọ àmì, bẹ́ẹ̀ ni rẹ ló jẹ́ káyé wà o. Ọlọ́run làmì, àmì ló ń fà mí wá hàn. Ayé àtọ̀run làmì yẹn, àṣẹ̀dá ni àmì. Ọ̀rọ̀ rẹ ló jẹ́ ká máa wà. Ọlọ́run làmì, àwọn wá ní àmì. Ọlọ́run àmì àmì lẹ́yìn. Bẹ́nìyàn bá ti ṣe àmì náà, ó gbọ́dọ̀ ṣe àmì. Àti pé nígbà tá a bá ti mí, a jẹ́ àmì. Nínú àwọn àmì Elédùmarè. Fún ọ ní ìbéèrè àkọ́kọ́. Wọ́n dẹ̀ mí kanlẹ̀. Èyí ó wà wíjọba ló kúkú máa. Èyí ó wà wí tó Olúwa láṣẹ. Ṣé mo rí yẹn bàbá mi? Ìbéèrè àkọ́kọ́ mi lélẹ̀. Bàbá débi iṣẹ́. Ṣíṣe là á ṣe. A máa ń ṣe o. Ẹ jẹ́ ìwò náà. Òun rèé o. 1322. Bẹ́ẹ̀ sì pé yẹn náà ló jẹ́. Kí ni ní Yorùbá? Yóò mọ jẹ́ 1000 kan. 100 ọ̀ọ́dúnrún lé méjìlélógún. Ó yá, kí ló sọ? Ṣé mo dúpẹ́ o. Kí ni àkọlé orúkọ ọba ìlú Ṣakí? Ọ̀kẹ̀rẹ̀. Bẹ́ẹ̀. Mo ní àǹfààní láti jẹ́ alájọṣe àti alásùnmọ́ Ọ̀kẹ̀rẹ̀ Ṣakí bíi 3 sẹ́yìn. Láti ayé ọba Abímbọ́lá Oyèdòkun Tìjání. Bàbá mi ni, ó mú mi mọ́ra, ó mú mi wá ààfin, a máa pè mí dá sọ̀rọ̀ ní tí ó kàn mí pé àáfàá mi fọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Ẹ dúró àti bẹ̀rẹ̀ o, torí kò yẹ ká fún yín ní ìbéèrè ìbí rárá. Ẹlẹ́dàá ló mú fún mi. Ẹ̀yin kọ́ lẹ mú fún mi o. Ẹlẹ́dàá ló mú fún mi o. Ẹni Ọlọ́run bá dẹ̀ ti sọ ọ̀rọ̀ ẹ̀ di ẹ̀rọ. Ó dá. Lẹ́rọ̀ ni ó. Sóòyẹ bá rí ọ sóòyẹ. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lọ. Bàbá mi, 1500 yìí, tí bàbá fẹ́ dá lé kéwúlẹ̀. Ọ̀ràlẹ̀. Kò dùn mí, mo fi yá Ṣakí, mo fi yá Ọ̀kẹ̀rẹ̀, mo fi yá Ògún Ọ̀rọ̀kẹ. Kí ni ẹ jẹ́ wo 1331. Ẹgbẹ̀rún kan ọ̀ọ́dúnrún lé ìkànlélọ́gbọ̀n. Ọ̀ọ́dúnrún ẹgbẹ̀rún kan ó lé ní ọ̀ọ́dúnrún lé ní mọ́kànlélọ́gbọ̀n. Kí ni Yorùbá ń pè ní àkéte? Ṣé mo rí i dáadáa pẹ̀lú àmì orí ẹ̀? Àkéte. Ṣé ẹ lè bá mi lò ó lọ́rọ̀ náà? Gbé àkéte rẹ kó sì máa lọ.
Èkó àkété. Èkó àkété ìlú ọgbọ́n. Àkété bí apẹ̀rẹ̀ òrù àbí ibi igbá. Rárá, ó jìnnà sí. Ọ̀yà. Tó bá ní bíi pé kéèyàn lọ sí báwo mo ṣe lè sọ ṣe ẹ mọ̀ àkété. Àwọn èmi ni ẹ ń bi lọ́rọ̀ o, ẹ má dá wàhálà sílẹ̀ o. Kò kàn wọ́n. Àjọ ń fetí gbọ́. Ọmọdé gbọ́, àgbà gbọ́, làbí dálẹ̀ bẹ̀. Ó dáa bíi pé àkété yẹn ohun èlò ni. Téèyàn bá ń sùn tó ń jí á lo àkété. Ó lè má lò lọ́jọ́ kan, ṣùgbọ́n àkété ohun tí mo rí sí ó jẹ́ nǹkan èlò. Bẹ́ẹ̀ ni nǹkan èlò ni. Wọ́n á ní ibi ó ti wá pẹ́ńlẹ̀ jù gbàkété rẹ̀ kó máa lọ. Bí apẹ̀rẹ̀, igbá, àdákà, aṣọ. Bá mi yọ. Ibùsùn ni, ibùsùn tó ṣe é ká tó jẹ́ wípé. Òun náà ni mò ń sọ bí àdákà. Wípé Yorùbá àdákà pín sí oríṣiríṣi ọ̀nà. Lóyá ṣé ó jọ mọ́. A máa ń fi àdákà sùn. Tí a bá jí nígbà míì wọ́n á pàṣọ dà sínú ẹ̀. A ṣe kékeré nílùú òkè. Ibi tí a bá rí a máa ń sùn lórí gègéle. A máa ń sùn lórí oríṣiríṣi nǹkan. Àwa a máa ń sùn lórí àdákà. Àdákà yẹn fi ń kó ẹrù ní ẹ̀ ń kó sínú ẹ̀ ṣe wá. Bí ẹ bá gba tèmi mo gba tí. Bàbá mi ṣe bí inú ẹrù. Ó ti fẹ́ máa dùn mí bọ̀ wá o. Ó ti fẹ́ máa dùn mí bọ̀ wá o. Bàbá mi ó sì kì í síbẹ̀ o. Kò kí mọ́ ó ti ń sàn. Ìròyìn ayọ̀ ẹ̀yin tèmi ní Toronto àti agbègbè rẹ̀ ní ilẹ̀ Canada tí ẹ̀ ń pòǹgbẹ àwọn ìpanu tiwantiwa àbí èyí tí wọ́n kó wá fún wa tí a ti gbà ṣùgbọ́n dọ́jú kúrò lẹ́sìn dẹ́ẹ̀rí wọn jẹ mọ́ ẹ má pòǹgbẹ jìnnà mọ́ ẹ lọ sí pópónà Westin ẹ máa rí ìpanu ńbẹ àwọn Simply Chops àti Suya City àwọn ni wọ́n ní àgbékalẹ̀ yìí àwọn ìpanu bíi samosa bíi shawarma bíi meat pie bíi agege suya àti èyíkéyìí ìpanu tí ẹ ń pòǹgbẹ tí ó ń wù yín láti jẹ tó mú yín rántí ilé yẹn ṣe rí ọ̀dọ̀ wọn yẹn níbi tán kalẹ̀ sí ní òpópónà Westin yìí ẹ tún lè lò bẹ̀ fún ìsọmọlórúkọ ìkómọjáde ayẹyẹ ọjọ́ ìbí àti èyíkéyìí ayẹyẹ tẹ́ bá ní tẹ́ bá fẹ́ ṣe fún owó pọ́kú ni o ṣe ti rí pé ìrọ̀rùn ló bá dé ẹ lọ sí ojúlé tó hàn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi wò wá ní sáà yìí láti lè lọ síbẹ̀ lénìí àbí kẹ́ pè wọ́n lórí aago òya kí lẹ̀ ń dúró ṣe ẹ pè wọ́n lórí aago gíríngírín kẹ́ lè gbààyè láti lè wá ṣe àwọn ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ní ọ̀dọ̀ wọn kẹ́dẹ̀ tún jẹ ìpanu aládùn tẹ́ ìpòǹgbẹ oúnjẹ rẹ lọ́rùn adùn oúnjẹ nàìjà ń pè ọ́ ó sì kì í. Ẹgbẹ̀rún kan lé lọ́ọ̀ọ́dúnrún lé ní mọ́kàndínlógójì. Ó yá. Kí ni ìyàtọ̀ láàrin pa àjùbà àti pa àtíbàbà? Àtíbàbà jẹ́ òrùlé. Àjùbà jẹ́ ohun tí a máa ń pa ká tó bẹ̀rẹ̀ oko ní dídá. Bẹ́ẹ̀ni. Ẹ bá ń pàtẹ́wọ́ fún ẹ má ṣọ̀tẹ̀. Ikú ìjẹun ẹni kan pa ni mo ti gbàdúrà fún arákùnrin yìí ńgbà tí a wọlé lẹ́ẹ̀kan. Mo nígbàgbọ́ pé àdúrà yẹn náà lẹ máa dúró dé o. Èmi ò sí mbẹ̀. Lórí tá a bá padà porí ìkòkò
àádọ́ orí ajá máa padà orí kò láàbí ṣe. owó yìí ń tán lọ o. ó sì kì í síbẹ̀ o bàbá mi owó yìí sì kì í síbẹ̀ o. ìyá àtẹ̀sọ yẹ. mo ní mo mí kanlẹ̀ ní. ẹbí kanlẹ̀ ó dáa 1365. gẹ́lẹ́ bó ti jẹ́ nìyẹn. kí ló pé. kí ni Yorùbá ń pè. kí ni 65 náà. mo ń wá mi ò tí rí tán. 65 àrùndínláàádọ́rin. ẹ ṣé o. ó lé ní orí ní ọ̀ọ́dúnrún. lé ní mọ́kàndín. lé ní 300. ọ̀ọ́dúnrún. lé ní 1000. ẹ má jẹ́ kí n sí èdè tí mi ò fẹ́ sọ, ẹ má jẹ́ kí n gbé sọ̀rọ̀ ẹ máa rí pé mò ń tẹ̀ jẹ́jẹ́. ẹ ń tẹ̀ jẹ́jẹ́ ó dáa. ẹgbẹ̀rún kan lé ní ọ̀ọ́dúnrún lé ní márùndínní àádọ́rin. ó ti yé mi báyìí. 10 lọ́nà 7 ní àádọ́rin, márùndínní ní àádọ́rin. bẹ́ẹ̀ ni. mo dúpẹ́ o. kí ni Yorùbá ń pè ní ìkéèmù? ohun tí Yorùbá ń pè ní ìkéèmù jẹ́ ohun tí a fi ń bu omi mu ní àmù. ṣé ẹ fi ń bu omi mu ni àbí ẹ fi ń bu omi sínú ife tẹ́ fẹ́ fi mu mi? ṣé ẹ lè tu ìkéèmù dénú? Yorùbá máa ń pòwe kan, wọ́n á ní ẹlẹ́nu rírùn ló ní àmù ìyá ẹ̀. nídìí àmù láti máa ń rí ìkéèmù. ibẹ̀ ló a máa ń fi ìkéèmù bu omi jáde nínú àmù. ó dáa ó dáa ó dáa ó dáa ó dáa ó dáa. ẹ bá mi pàṣẹ ọmọ. ẹ kí mi ẹ kí mi. ó dójú ẹ bọ̀ ọ̀dọ̀wọ́ rẹ Ọlọ́run Elédùmarè. báwo lẹ ṣe rí. mo nígbàgbọ́ pé àní jàkà tó tún. mo nígbàgbọ́ bẹ́ẹ̀. à ń sọ̀rọ̀ ni à ń sọ̀rọ̀ torí mo ṣe mọ̀ pé mo ń bá wọn sọ̀rọ̀ nípa umura tí ẹ fẹ́ lọ. bẹ́ẹ̀ nígbà wo ni oṣù yìí. ìrìn àjò lọ sí ilẹ̀ mímọ́. a ní àwọn kan ní oṣù tí ó ń bọ̀ yìí ṣe oṣù 11 ọdún yìí. a ní àwọn kan nínú oṣù 12 ọdún yìí láti lè ṣe ọdún wọnú ọdún tuntun tó ń bọ̀. a dẹ̀ ní àwọn kan fún ètò alálàájì gangan nínú oṣù 5 ọdún tí ó ń bọ̀. ó ní ìbéèrè kan mo fẹ́ béèrè ṣé téèyàn bá lọ sí umura ní oṣù tó ń bọ̀ báyìí àbí nínú ọdún yìí tó bá lọ tó bọ̀ ṣé ó ti di alájì? Rárá, kò tí ì dàlájì. umura òun yàtọ̀ sí ètò káàdì alájì. àwọn ènìyàn ti ń dà pọ̀, ìfẹ́ Ọlọ́run náà la ní. ṣùgbọ́n a gbọ́dọ̀ mú kan mọ́kan. umura nǹkan tó dáa ni, ó ní í ṣe pẹ̀lú àwọn iṣẹ́ ìwọ̀ntúnwọ̀nsì. ṣùgbọ́n ti ètò hajj ní lílọ òun jẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ iṣẹ́. kò sí ọjọ́ téèyàn ò lè ṣe umura. ṣùgbọ́n hajj ní ọjọ́ àti oṣù nínú ìgbàgbọ́ ẹ̀sìn mùsùlùmí. kéèyàn sọ wípé òun fẹ́ ṣe ìkórè tòun ní àsìkò tí wọn kì í ṣe. tó ń gbìn kò ní kò bọ́ sí. bó ṣe jẹ́ gẹ́lẹ́ nìyẹn. ìyẹn ni pé gbogbo èèyàn tó bá lọ sí mọ́kà ní irú oṣù yìí nísìn tó dé. àdúrà yà á gbà o, á rí bùkún o, á ṣe ìyípo ilé Ọlọ́run láti di ọmọ tuntun. ṣùgbọ́n a fẹ́ jù kò fẹ́ sùn. a fẹ́ ṣe àwọn ẹ̀tọ́ oríṣiríṣi ẹ̀sìn. ìyẹn ní ọjọ́ bí òkè àràfá àwọn nǹkan wọ̀nyẹn. ìyẹn jẹ́ oṣù àdáyanrí kan tí oṣù mùsùlùmí. èèyàn tó bá lọ nígbà yẹn ni a lè máa pè ní aláàjì àti aláàjà. ṣùgbọ́n tí mo bá lọ báyìí mi ò di aláàjì mi ò dàlájà. tí bá pera mi bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ ti súnmọ́. mo súnmọ́ ara òpó yẹn ni. súnmọ́. ó dáa ṣùgbọ́n àwa Yorùbá o ẹ sọ̀rọ̀ kọ́ lẹ́ẹ̀kan yẹn ẹni ọ̀sọ̀ kò fẹ́ ṣù. àwa Yorùbá ò gbàgbọ́ pé èṣù ni Sátánì. nígbà mìíràn èdè a sún wa bá ohun tí a gbà lérò.
Ọlọ́run ju oníkálukú lọ. Bẹ́ẹ̀ni. Yorùbá a ní àwọn tó nígbàgbọ́ nínú Èṣù láàlú ògiri òkò. Ẹbọra ńlá ti jẹ́ látọ̀. Onílé oríta. Àwọn kan ń ṣèjọsìn láti mú wọn dé ọ̀dọ̀ Elédùmarè. Ìmọ̀ ni ìgbàgbọ́ wọn ni. Ṣùgbọ́n nígbà tí wọ́n kọ àkọsílẹ̀ èdè fún wa, àwọn èdè kan wà nínú èdè Yorùbá kò sí bí a ti ṣe lè tú sédè míì, kò ní nítumọ̀, a máa ṣe ní àjàsọ àjàpọ̀ ni. Nígbà tí wọ́n ń tú Bíbélì, tí wọ́n ń tú Kùránì sí èdè wa, wọ́n fi àdàgbà ètò rọ̀ sí wípé Ọlọ́run sọ pé ẹni tó máa ń ṣe nǹkan báyìí táláwá lè fi wé lédè wa tí wọ́n fi mọ̀ túmọ̀ ẹni tá à ń sọ yìí gan-an. Torí Yorùbá ìfún. Tàbí yọ ìfún yẹn. Alákòóbá wà kó bá mi. Alákòóbá wà kó bá mi. Ọ̀rọ̀ Yorùbá náà nìyẹn o. Yorùbá ní Èṣù máa ṣe mí. Má ṣe ní kankan. Ibi o ti bọ̀ ni ọlọ́gọ̀ kò ṣe ọmọ ẹlòmíì ló ṣe báyìí o. Ṣé Èṣù yẹn ò fẹ́ kanlẹ̀kùn báyìí? Ó dùn mí pé ẹ mú mi ṣe àròyé púpọ̀. Rárá, ṣe ní à ń fọ̀rọ̀wérọ̀ ni. Ìfọ̀rọ̀wérọ̀ yìí ti ń kọni lómi inú. Ó dùn. Ṣé kò dùn ni bàbá mi? Ó dùn bẹ́ẹ̀. Owó kọ́ lọ. Bàbá mi. Ó sì kì í síbẹ̀ o. Kò kí mọ́, ó ti sàn. Ó yá, kí ló sọ? Ìbéèrè ẹgbẹ̀rún kan. Bẹ́ẹ̀ni. Lé ní 300. Lé ní mẹ́rìndínlógójì. Pa òwe Yorùbá 5 tó ní ọ̀rẹ́ nínú. Àbí mẹ́rìndínlógójì àbí mẹ́rìndínláàdọ́ta. Mẹ́rìndínláàdọ́ta. Pa òwe Yorùbá 5 tó ní ọ̀rẹ́ nínú. Ọ̀rẹ́ dà mí kò tó pọ́n, ẹni àbínibí dání. Bẹ́ẹ̀ni. Ṣé mo lè kí ló dé tí gbogbo àwọn òwe yẹn sá lọ? Bálẹ̀ nìkan sọ̀kan báyìí. Ọ̀rẹ́ lológbò òun èkúté. Kí ló ṣe wọ́n? Èkúté ló dalẹ̀ ló mólógìnní pa. Òwe Yorùbá ni. Bàbá mi. Kábíyèsí. Ṣé ọ̀kẹ́rẹ́ náà sọ̀yẹ̀ fún mi? Rárá o. Abínibí Yorùbá ni. Kí ló sọ? Àwọn òwe Yorùbá kan wà. Ilé òkà nímọ̀ dàgbà tó. A máa gbọ́, a tún máa jọ tuntun. A máa jọ tuntun. Bí ilé ìtọ́jú pa yín sí tuntun ni. Létí ọ̀dọ̀ yín. Bẹ́ẹ̀ni. Bàbá mi ó yẹ ti pa. Ọ̀rẹ́ ni ológbò àti èkúté. Èkúté ló dalẹ̀ ló mú ológìnní pa. Ṣé ẹ mọ ìtàn tó rọ̀ mọ́? Mo gbà lérò láti má sọ̀rọ̀ púpọ̀. Ìbùkún fún ni fún ẹni tó rí tó pa ẹnu ẹ̀ mọ́ kí a tó tún kí òyìnbó bọnú ọ̀rọ̀ yìí o. Rárá, ṣèbí ká. Ó dà, ó di méjì. Ó di méjì. Ẹ ṣe. Ọ̀rẹ́. Gbogbo àwọn òwe yìí dẹ̀ wá dọ̀fẹ́ mọ́ mi lọ. Ṣé mo lè gbàmọ̀ràn lọ́dọ̀ àwọn? Ṣebí aláìjọ wá lẹ́ẹ̀kan. Mi sọ wípé a ò jọ wá. Èmi ni kí ẹ kọjú sí. Èmi wá lè kọjú sí àwọn. Rárá o, ẹni tó mojú Ògún. Ló pa mi ní. Mélòó lẹ rí fi hàn wá? Ó yá. Ọ̀rẹ́ ò sí mọ́ kárẹ́ ní bá rìn lóògùn. Èmi jẹ̀ láwọn ọ̀dàdà bàdà. Ọ̀rẹ́ mi bá dà mí o. Ó di 4. Òwe kọ́ nìyẹn. Ọ̀rẹ́ mi má dà mí o. Ọ̀rẹ́ òbó má dà mí èmi òdìdà ẹ̀. Wàláì mo rọra ẹ̀jẹ̀ má rò pé èmi máa lò fọ́jẹ̀. A ti wà lórí 4 báyẹn. Ó kù. Orin yẹn lówé. Ọ̀dàdà má dà ọ̀rẹ́ mi má dà mí. Ó di 4. Ẹni ọ̀rẹ́ dà kó má ṣe bínú. Ẹni abínibí ń dà ní ẹgbọ́ Ọlọ́run tó bí. Ṣé ìyẹn lọ́rẹ̀ inú? Èmi ti dá yín lóhùn. Èmi ti dá yín lóhùn.
lọ́hùn Elédùmarè ẹ máa ràn mí lọ́wọ́ díẹ̀ lórí kíni. ṣùgbọ́n ẹ jẹ́ kí n sapá mi ná. ó yá. ìbéèrè náà sọ fún wa pé rárá òǹkà yẹn ló kọ́ máa sọ. ẹgbẹ̀rún kan lé ní ọ̀ọ́dúnrún lé ní mẹ́rin lé ní ẹ jẹ́ kí n tán mú ẹgbẹ̀rún kan lé lọ́ọ̀ọ́dúnrún lé ní mẹ́rin lé ní ọgọ́rin lé mẹ́rin àádọ́rin ní 74 lé ní wọ́n dà mí lórí mo nígbàgbọ́ pé mo ti pè é dáradára kò dùn ẹgbẹ̀rún kan lé ní ọ̀ọ́dúnrún lé ní mẹ́rin lé ní àádọ́rin ó ń gbìyànjú ẹ kọjá ìgbìyànjú gan. kí ni Yorùbá ń pè ní sẹ́lẹ̀rú? Sẹ́lẹ̀rú jẹ́ omi tí ó ń ṣàn. ṣé ó ń ṣàn ni? bẹ́ẹ̀ ni tó bá ti ń ṣẹ́rú nílẹ̀ ó ń ṣàn lọ ó ń jáde ibi tó ti jáde. Sẹ́lẹ̀rú àgbo agbára àgbo ẹbí ìwé ẹmọ rẹ. ẹja kọrin. ẹ parí ẹ mo fi sí lẹ́nu lọ sún fi ẹmọ rẹ kí n tó dé yẹn tó dé. ẹ bá mi pàtẹ́wọ́ fún ọ ẹ bá mi pàtẹ́wọ́ fún ọ. greek ni Sẹ́lẹ̀rú ló yá. owó yìí sì kì í síbẹ̀ o. àwọn fẹ́ kò kí òyìnbó méjì yẹn ó da nǹkan rú. ó da nǹkan rú. wọ́n ti mú àwọn. even yẹn. àwọn tí wọ́n ń wa ọkọ̀ dání. láti wá gbé. ìbéèrè eléyìí. òǹkà ẹ̀ ń kọ́. ẹgbẹ̀rún kan lé ní nbólaka délẹ̀ kan. ọ̀ọ́dúnrún. ẹgbẹ̀rún kan lé ní ọ̀ọ́dúnrún lé ní méjì lélógójì. 1242 tàbí. bẹ́ẹ̀ ni kí ni Yorùbá ń pè ní ọ̀fìnkìn? ọ̀fìnkìn jẹ́ àìlera tí ò sí ẹni tí ò lè mú láti ibi imú wa tí ènìyàn máa sín tí ó yẹ pé ìmí lọ sí òkè lọ sílẹ̀ lè fẹ́ nira láti sun oorun àlàáfíà. òyìnbó rẹ̀ gbajúmọ̀ oníkálukú mọ̀ ọ̀fìnkìn bẹ́ẹ̀ ṣe pé yẹn náà ni. ẹ bá ń pàtẹ́wọ́ fún mi. bẹ́ẹ̀ ṣe pé yẹn náà ni. mo nígbàgbọ́ pé ó yẹ kí kíní yìí ti máa tán lọ. ó kù méjì lẹ́yìn ilé. owó yín sì kì í síbẹ̀ bàbá mi. ìbéèrè ẹgbẹ̀rún kan lé ní ọ̀ọ́dúnrún lé ní mẹ́tàlélógójì. kí ni ìyàtọ̀ láàrin ẹ̀dùn àti ẹ̀dùn àti ẹ̀dùn. ẹ̀dùn jẹ́ ohun ẹ̀dùn. wọn a mo gbà pé wọ́n máa lò ní oríkì tó pọ̀. Ẹ̀dùnjọbí fún àwọn èjìrẹ́ wọn a dẹ̀ tún máa lò ó fún òkú Ṣàngó. ẹ̀dùn àrà. kí wàá ní ẹ̀dùn. ṣé èwo lẹ sọ yìí. ẹ̀dùn ni mo ṣàlàyé yìí. ṣe ẹ̀dùn náà ṣàlàyé. òun ni mo mú àlàyé wá lórí ẹ̀ yìí. kí wàá ní ẹ̀dùn. ìdùn ni mo mọ̀ pé wọ́n máa fi pò é. ẹ̀dùn ó tún jẹ́ ọ̀bọ ẹ̀dùn. alákẹ̀dùn ọ̀bọ ìjímèrè. bẹ́ẹ̀ni kí wàá ní ẹ̀dùn. ṣé mi ò ti dáhùn ẹ̀dùn nísìnyí. rárá ẹ̀dùn lẹ sọ bí àkékè kòkòrò tí ẹ̀dùn àga
àbí kí ló jọ ẹ ti fẹ́ kó sí pé ẹ̀dùn kí lẹ sọ yẹn. ẹ ṣe sùúrù mo fẹ́ rántí àwọn àsìkò díẹ̀ tí mo rí lò nílùú òkè kí n tó di ìlú mọ̀ọ́ká àmọ́ tẹ̀lé àwọn tó jù wá lọ ṣe iṣẹ́ àgbẹ̀ kéékèèké. kí wàá ní ẹ̀dùn. ọ̀fẹ́ jọ̀gbọ́n yá àáké ọ̀fẹ́ jọ̀gbọ́n yá àáké. ẹ pàtẹ́wọ́ fún mi lẹ́ẹ̀kan sí. mi ò sọ pé ẹ gbà. ẹ jẹ́ ká ran ara wa lọ́wọ́. ó dà ẹ̀dùn àáké ni àáké. ẹ̀jẹ̀ wá fẹ́ sọ bí aláìmọ̀ kan mo dúpẹ́ púpọ̀ ẹ ṣe é. ó dà lẹ́yìn eléyìí ó kẹyọ kan. bàbá mi. ìrẹsì tí àwọn ìbéèrè yìí wá fẹ́ máa wọ agbádá ńlá báyìí. agbádá ńlá ló dá. ó yá kí ìbéèrè wo ni. ìbéèrè òǹkà ẹgbẹ̀rún kan lé ní. kí ni 500 àbí 600 èwo nínú méjèèjì. igba mẹ́ta nìyẹn. ìyẹn ni ẹgbẹ̀ta. igba lọ́nà mẹ́ta. ẹgbẹ̀ta. 500 ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. ohun tó wà níbí ni ẹgbẹ̀ta. ìbéèrè ẹgbẹ̀rún kan lé ní ẹgbẹ̀ta lé ní mọ́kànlé ní àádọ́rin. àádọ́rin ó yá. mo jẹ́ ẹni tí ó yára láti yan akọ nǹkan. kí ni ìyàtọ̀ láàárín ẹ̀gàn àdodo ẹ̀gàn àti ẹ̀gàn. ẹ̀gàn jẹ́ igbó, ẹ̀gàn jẹ́ ìbàjẹ́, ká ṣèbàjẹ́ ẹni lẹ́yìn ẹni, ká gàn yàn, ká fìyàn ṣe yẹ̀yẹ́, ká fi ṣe yẹ̀yẹ́, ká ṣe àìdá pẹ̀lú ẹ̀ lẹ́yìn, pàápàá jùlọ ó lè jẹ́ wájú ẹ̀ náà ká sá gàn yàn ìyẹn ni. láàrin ọ̀sẹ̀ yìí mi ò fi ìyẹn sí rárá, mi ò fi ìyẹn sí èyí tí mo fi sí mi bá yín jiyàn lórí eléyìí, bóyá àṣìwí ò tó àṣìgbọ́yà àti gbọ́ mi ò fi ìyẹn sí. ó dáa ẹ ṣé o. ẹgbà ẹ̀gàn wọ́n ní mo torí ẹ̀gàn mo ní ẹgbẹ̀rin ọ̀rẹ́ bí irun bá yin ni irun wo a máa. àtúngbé wọ́n àtúngbé àtúngbé àgbé. a ti bá a dójú ẹ̀, èmi Àjàdí ọmọ aláṣọ lójú ọmọ Balógun Àjàkáyé, kìlìsí Yèrúmọ̀ ọmọ àdásóbo, òsómi ọkà dómi ìwẹ̀, òsómi ìwẹ̀ dómi ọkà. ó dójú ẹ̀. ìbéèrè. ẹ ní àwọn ìbáṣepọ̀ ẹ ní ìbáṣepọ̀ tó yọrantí pẹ̀lú gbogbo olórin bẹ́ẹ̀ni àti orin ẹ̀mí o àti orin ìṣítí o. báwo lẹ ṣe ń mú ìbáṣepọ̀ yẹn tó ṣe ń rí rẹ́gí àgàgà nígbà tí awuyewuye bá ń wà tẹ́yìn ṣọ̀tún tẹ́yìn ṣòsì tẹ́ ẹ̀ bàbí kọjá báwo kí lẹ̀ ń lò. ìbùkún ni fún olùlàjà. èyí tó tún ṣe kókó jù tí mo lè sọ wípé òun ni mò ń lò òun ni ìjọmọlúàbí. ohun tí a bá fi owó gbà tí owó ò lè gbà fún wa ìjọmọlúàbí a gbà á fún ni lọ́fẹ̀ẹ́. tẹ́ bá ti jẹ́ ọmọlúàbí síbi tó ṣòro fún ọmọlúàbí láti gbé torí wípé àtẹnìkíní àtẹnìkejì ẹnìkẹta jù bẹ́ẹ̀ lọ wọ́n á rí pé ọmọlúàbí nìwọ
ìjà wọn á fi mọ lókèrè tí wọ́n bá ti ń déwájú tiẹ̀ wọ́n á máa yọ ẹ́ sí ọ̀tọ̀ pé lágbájá ò jẹ́ bẹ́ẹ̀. Ohun tó jà jù ni pé ẹ jẹ́ ká fi àlàáfíà gbélé ayé. Ẹ̀sìn a máa fi ṣe ọ̀run. Ohun tó jà jù ká gbégbé sí ayé àlàáfíà, ká bùkúnra wa kẹ́ni tó ní fún aláìní, kí ẹni tí ó ti wà lókè kó fa àwọn ènìyàn nàró. Àwọn eléyìí ni àgbẹ́kẹ̀lé mi tí mo fi ń ṣe ayé láti bẹ̀rẹ̀ wá dèní àti tí láéláé bí màá ti ṣe máa ṣe ní tèmi nìyẹn. Ó dà ìbéèrè o. Àti wà lójú ó lè pa mí láyò. Ìbéèrè 1000 lé ní 500 lé ní 15. Kí ni Yorùbá ń pè ní kẹ́sẹ́? Kẹ́sẹ́ jẹ́ ohun tí àwọn bàbá wa máa ń lo ẹṣin nígbà náà. Tí wọ́n bá fẹ́ kí ẹṣin rìn síwájú, wọ́n á gún ní kẹ́sẹ́kẹ́sẹ́ ni kí a gúnra ẹni ká tira ẹni sí iwájú àbí ṣe ohunkóhun. Ẹ pàdé wọn a ti parí ìbéèrè 10. Só tún kù àbọ̀ tán. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ṣeun. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lẹ́yìn Ọlọ́run tún ni. Bàbá, inú mi dùn láti gbàlejò yín ní orí ètò lónìí. 1,100. Ìyẹn náà. Pẹ̀lú Gẹ̀ẹ́sì tán sọ. Àdéhùn wa kọ́ nìyẹn o. Even. Ẹ̀sọ́. Ṣé àwọn ọgbà ìyẹn ẹ sọ pé ẹ mọ̀ pé ẹ sọ. Gbogbo ènìyàn rí i pé mo sọ. Inú mi dùn láti gbà yín lálejò. Eléyìí àwa la fún yín. Ìrọ̀rí Máṣọ̀yìnbó òun leléyìí. Eléyìí ìfami láti máa fi fa omi mu. Aṣọ wà níbí náà tó jẹ́ ti Máṣọ̀yìnbó náà. Eléyìí láti máa fi mu tíì Máṣọ̀yìnbó náà ni. Ó ní ìyàwó akọ̀tán kọ ìwé yìí, àkópọ̀ àwọn ìtàn lábẹ́ òṣùpá. Ìyá Múradéhùn Àfìlàkà àwọn ni wọ́n kọ. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. Wọ́n ní ká fún yín. Àwa náà eléyìí ti Máṣọ̀yìnbó ni mo fún yín. Ọ̀pá bá bá ìlú, jìgìjìgì á bá ìsàwòrò. Àyángalú, mo kí gbogbo onílù. Agbéyẹ fún yín. Ìdí tó fi gbé fún yín ni wípé ẹ ti ń lù ó ń dún, kò ní ṣàìdùn mọ́. Láṣẹ Èdùmàrè, láṣẹ Èdùmàrè. Kò dẹ̀ síbi tó ti ń lùlù tán kì í dunnú bẹ́ẹ̀, tán kì í jó bẹ́ẹ̀. Tán bá ń ṣọ̀fọ̀ gan, tán bá jàjà gbélùdé bẹ́ẹ̀, wọ́n á máa mì sọ́tún, wọ́n á máa mì sósì. Pé àmọ́ gbọ́ ṣe kàbí Ọlọ́run àgbọ́n wọn mọ̀ kò ní fọ̀ sí yín o. Láṣẹ Èdùmàrè ẹ máa dún káyé ju bí ẹ ṣe dún yìí náà lọ. Ẹ máa dún káyé. Ìdí tá a fi ṣe fún yín nìyẹn. A dẹ̀ rọ̀ pé Ọlọ́run látara ayé náà agbára náà ga. Ẹ ṣé gan ni. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ atọ́kùn wa Ọlálékan Fàbílọ́lá. Ẹ ṣé gan ni bàbá. Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́. Ẹ ṣé gan ni bàbá. Wá sí orí ètò yìí láti wá fi ẹwà àti àṣà Yorùbá hàn. Ohun tó bá lè kó jẹ́ nínú ẹlẹ́sìn mo rọ̀ wá. Ẹ jẹ́ ká gbé èdè wa, àṣà wa lárugẹ. Ọlọ́run tó fi wá sínú ẹ̀yà yìí òun ló mọ ohun tó rí o. Ẹni ó bá sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó ti jẹ́ ká ṣètò lẹ́ni ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ a tún ti ṣe tèmi o. A tún fún wa ní òfin ọ̀fẹ́ láti tún ṣe
tẹ̀mí o. Tẹ́ bá fẹ́ kópa àbí ẹ fẹ́ gbọ́ wa lórí ètò yìí, ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí. Ọlálékàn Fábílọ́lá lórúkọ mi, èjì ọba ní mi ọmọ ọ̀làlẹ̀ ọmọ ajígbàgbọ̀nrín arégbèdì sọ̀dọ̀ fi rúkọ arégbèdọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ̀ àlédèjì ọba lódùgbà mi ire o. èdè yìí kò gbọ́dọ̀ parun. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, kamari, masayimbo mbi. Kamari, kamari, mama sayimbo. Kamari, kamari, masayimbo mbi. Kamari, kamari, mama sayimbo. Masayimbo, masayimbo. Kalejo ma